gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ mi alélè mi ń jà máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà máa lémi lọ́mọ gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ gbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá àmọ̀ sí Yorùbá nation tèmi sì nígbàgbọ́ wípé lágbára lọ́wọ́ Olódùmarè á di mímú ṣẹ. Mo kẹ́yìn àlè ulama warasatul anbiya ẹ̀yìn àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mọ̀kádàm ṣeúkò àfa àkọ́mọlẹ́sìn àfa àkọ́mọlédè pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá mo kí yín pé asalaamu aleykum warahmatulahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú kìrìsìtẹ́nì rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestial. Mo kí pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín o. Mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kan ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé mo kí yín wípé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ ní ṣe ewé já ẹ̀ ní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tí dúró tọmọ tọmọ èyí fi ṣubú ẹ̀yin abiyamọ tí dúró tọmọ tọmọ èyí fi ṣìṣe àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ fi kan ṣoré kiri èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe bálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò níná mo ṣèbà ọjà tó kú tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o. Mo wá kí bàbá mi ọ̀nìrìṣà àrólé oòdùà jẹgbẹ̀nẹ̀bí àti àpọ́n aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi yín kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá tèmi ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Mo kí yín mo wá fẹ̀yìn méjèèjì kí gbogbo ládéládé lóyè lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjíire wípé kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sì ọba jẹ kó pẹ́ kírù kẹrẹ̀ kó pọ̀ jaburata àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ẹnjìnì Abíọ́dún Olúwaṣèyí Mákindé ẹni tó dúró ṣinṣin wípé àníṣẹ́ ìbúra tóun ṣe ìní òfin tó ní ṣe òfin tẹ́ ẹ gbélé wa lórí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé là ń lò pé òfin ṣẹ̀ríà ẹlẹ́sìn rìn tẹ́ ẹ fẹ́ gbé wálẹ̀ káàárọ̀ òjíire pàápàá jùlọ tẹ́ ẹ fẹ́ gbé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà o. Àdúpẹ́ lọ́wọ́ yín mo fi yín kí gbogbo gómìnà pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè lágbára lọ́wọ́ Ọlọ́run àárò òrùn yín sásọ pẹ́. Mo sì tún kí yín lórí ìpapòdà ìyàwó yín kí Olódùmarè kó tù yín nínú kó rọ̀ yín lójú àti gbogbo mọ̀lẹ́bí lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ àjìnà síra kò sí béèyàn ṣe lè gbàgbà tó èyí fẹ́ kí olólùfẹ́ ẹni kan lọ àmọ́ adúpẹ́ pẹ́lẹ́yẹ ò síwájú oníwájú ọ̀kẹ́yìn adúpẹ́ o. Ẹ̀yin ọmọ ìyá agbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè yọ wà pẹ̀lú yín bàbá ẹ̀mọ́kàn ó ti dé náà nù. Mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí májàsọ́lá Àdìsá ọmọ alágbàdo òde mo kí yín o bàbá ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé orí aládé kó la gbà fáláàfin Ìgbòho tí ń bẹ nínú ilé títún bara rẹ̀ lẹ́rù ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀. Àdìsá mo kí yín o. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá títí nílé lóko àti lẹ́yìn odi tẹ́ dé Kwara pẹ̀lú Kogi wípé àlàáfíà Ọlọ́run ìdùnnú Ọlọ́run orí àjẹ́ ìjẹ́tọ́ Ọlọ́run mọ̀ wà pẹ̀lú yín o. Ẹ̀yin tá a wà ní diaspora àwọn ànírùkú yín wàá bá wà nílé. Kí ló mú mi jáde? Ẹ wò ó kí ló kọ máàlù òpònú tí a fi ṣe Mufty Iwo tá ń pè ní Mufty ilẹ̀ Yorùbá kí lọ́kàn wá àmọ́ tí ń jẹ́ Mufty ẹni tó lọ́pọlọ nínú Islam la gbàgbọ́ pé ń jẹ́ Mufty ẹni tá a lè lọ rèé kó ọ̀rọ̀ bá àmọ́
nínú ìwòye àti ìhùwàsí àti ìsọ̀rọ̀sí ẹni àbùkù gbáà, ẹni ẹ̀sín, ẹni yẹ̀yẹ́ ni Mufty ìlú Ìwó. Èsì ọ̀rọ̀ wá rèé lórí ọ̀rọ̀ tó sọ pẹ̀lú Sharia court. Ẹni pé nígbà tí mo ṣe program mo ní ìlú Ìwó ni ogun ti fẹ́ gbà ja ìran Yorùbá. Ẹni pé Olúwo ni ló fi Mufty náà ilé jẹ́. Ìlú Ìwó lógun fẹ́ gbà ja ìran Káàárọ̀ Oòjíire. Àwọn wà nígbà Mufty, you've missed your target. Yes. Àmọ́ mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ gbọ́n tó wí. Yes, kí n tó ṣẹ̀ṣẹ̀ fọn pọ̀rípọ̀rí pakúlákú bàbá rẹ̀ ká tó fèsì ọ̀rọ̀ fún ní sàn. Mo fẹ́ kẹ́ gbọ́n tó sọ. Esi Oro ní fún ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state. Wípé àwọn mùsùlùmí kan náà bẹ́ẹ̀ ṣe Sharia council ẹ wá lẹ́yìn gbọ́dọ̀ gbọ́ pọ̀ kí yàrá yàrá. Ẹ̀yin brothers ẹ sọ pé orí ti burú ẹ máa lọ sílé ògbólátà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ bá sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá. Low battery, please charge. Orí ti burú lọ́rọ̀ yín. Àwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo Sharia àjọ lórí. A fẹ́ lo Sharia yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà. Káàjọ kan níjọ́ tá a sọ pé a fẹ́ jọ máa gbé. Kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìwé dáadáa yìí pé kódà. Low battery, please charge. Àbẹ̀rẹ̀. Wọ́n náà ṣe tẹ̀lé nígbà náà ní customary court. Òbí tí ògùnlára yìí bá gbé kalẹ̀ àti ìsúláàlú ẹ lọ́wọ́ ló bẹ́ẹ̀. Lórí ìlú òkú. Ẹ̀yin brothers. Low battery, please charge. Sharia council lábẹ́ lọ́ọ̀jì náà bá ti wọ̀ ẹ̀yẹ mú ti yín ẹ lọ rí lọ́ọ̀jì ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn ọlọ́yà káńtà lẹ́tà báyìí ọlọ́pàá sí ẹ̀dùnkún àwọn ọlọ́yà ẹ bá wá wá ń gbà ọlọ́pàá ọ̀bàdàn náà ẹ̀yẹ bá mú. Ẹ lọ mú ọjọ́ ètò wà pàdáadáa ẹ lọ lọ́ọ̀jì ẹ sì máa retí lọ́sùn Sharia council Ọ̀ṣun state Sharia council àwọn àbáwọn ọlọ́yà ti kú ti àárẹ̀ ọ̀pọ̀ wípé àwọn mùsùlùmí kan náà bẹ́ẹ̀ ṣe Sharia council ẹ wá lẹ́yìn gbọ́dọ̀ gbọ́ pọ̀ kí yàrá yàrá. Ẹ̀yin brothers ẹ sọ pé orí ti burú ẹ máa lọ sílé ògbólátà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín orí ti burú lọ́rọ̀ yín. Àwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo Sharia àjọ lórí. A fẹ́ lo Sharia yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà káàjọ kan níjọ́ tá a sọ pé a fẹ́ jọ máa gbé. Kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìwé dáadáa yìí pé kódà tí Yorùbá bá ya Sharia àtẹ wíwù àbẹ̀rẹ̀. Wọ́n náà ṣe tẹ̀lé nígbà náà ní customary court. Òbí tí ògùnlára yìí bá gbé kalẹ̀ àti ìsúláàlú ẹ lọ́wọ́ ló bẹ́ẹ̀. Lórí ìlú òkú ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n lọ́ọ̀jì Muslim Sharia council lábẹ́ lọ́ọ̀jì tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ́ọ̀rì lọ́ọ̀jì ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà fẹ́ draft lẹ́tà fẹ́ ọlọ́pàá sí ẹgbẹ́ àwọn ẹ bá wá wá ń gbà ọlọ́pàá ọ̀bàdàn gbà mú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ ètò wà pa dáadáa ẹ lọ lọ́ọ̀jì ẹ sì máa retí lọ́sùn Sharia council Ọ̀ṣun state Sharia council báwọn ọ̀rọ̀ yòókù ti àná ọ̀nbọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ gbọ́dọ̀ pàṣíwá wọ́n náà lọ́ọ́ jẹ kéde tí ẹlẹ́gbẹ̀ẹ́ pé èṣù láàánú àgbègbè káyé ẹ̀kọ́ ṣúṣàn àwọn náà bẹ́ẹ̀ náà ti lọ́ọ́ jẹ lọ́wọ́ lò ó. Esi Oro ní fún ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state. Now mo rò pé ẹ lóore ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ amukun mẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ apọ̀dà èyí tó tẹnu Mufty Iwo jáde torí Mufty Iwo ni tí èyí bá ṣe wípé ọpọlọ Mufty Iwo ọsá sẹ́yìn ṣe bọ́rọ̀ lẹ́kàárọ̀ òjíire là ń sọ àwa wá ń sọ èmi categorically mo ń sọ fún Mufty Iwo wípé tó ń bá mọ̀ wípé wọ́n bí òun dáadáa tó jẹ́ pé ìyá kan bàbá kan ló bí kọ́mọ bàbá pèlè Ọ̀yọ́ ó wá lọ́ọ̀nchì Sharia lọ olórí ibú tí a fẹ́ lọ́ọ̀nchì ẹ gbọ́ tí bá ń bọ̀ kọ́mọ dárìn kó mú Olúwo dání pẹ̀lú Olúwo kájọ wá ká wá lọ́ọ̀nchì ẹ̀
ẹ gbọ́ ẹni tí ó rẹkùn àtẹni tí ó ta ẹkùn òkèrè wo ti máa wúra wọn. ẹ gbọ́ mi ẹni tí ó ra ẹkùn àtẹni tí ó ta ẹkùn òkèrè ni wọ́n ti jọ máa wúra wọn. ṣèbí Mufty Iwo olórí burúkú ẹni ìyà tèbó ti gbáwọ́ ọmọ Yorùbá ṣépè àwọn wá sọ bóyá ibi wọ́n gbọ́ bóyá lẹ̀ Yorùbá bóyá jẹ́ only Islamic speaking state ẹ sọ fún wa tí wọ́n fi wá wò pé làákàyè rẹ lọ Mufty Iwo ọpọlọ rẹ sì dọ̀bálẹ̀ tó fi wá sọ kátàkátà ọ̀rọ̀ nígboro ẹnu bí kú lóko ni bí pàkúté ni àbà yóò sojú wa àmọ́ bí wọ́n bá mọ̀ pé wọ́n bí ọ dáa tọ́ ọ mọ̀ pé lóòótọ́ ọmọ ọkọ ni ọ́ tó sì mọ̀ pé wọ́n fẹ́ gbèjà àwọn ìran rẹ tí ń rán ọ ní ṣẹ́kíṣẹ́ èmi wá ń sọ fún ẹ máa bọ̀ wálẹ̀ káàárọ̀ oòjíire à ń retí Sharia lọ wèrè rẹ tó fẹ́ launch and brothers wèrè ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ tètè mú Mufty Iwo so Mufty Iwo fẹ́ kógun ja ìran Yorùbá Mufty Iwo fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ and I want the Inspector General of Police kí wọ́n take note I want the Director General DSS kí wọ́n take note ọ̀rọ̀ tí Mufty Iwo sọ láti sọ pé òun fẹ́ domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. We want you to hold him responsible for any calamity tó bá ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire. èmi ò rò pé ọmọ Yorùbá kankan mi ò rò pé wọ́n disturb Sharia law ní north àmọ́ ìdálù ìṣèlú ìlú kọ̀ọ̀kan tribe kọ̀ọ̀kan ló ní àṣà àti ìṣe rẹ̀ àwa ti ní àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn ọmọ ìyá wa Christians àtòníṣẹ̀ṣe pẹ̀lú mùsùlùmí nílẹ̀ Yorùbá ju kí Mufty rádaràdá kan ẹni ìyà tí ọ̀rẹ́ ni bí kó wá lóun ọ́ dà wárú lọ a ṣetán a sì ṣe kíni a sì rẹ́dì láti fààyè irú rẹ̀ lẹ̀ àmọ́ lẹ́ẹ̀kan sí tó ń bá mọ̀ tó dá lójú dáadáa wípé tóun sọ òun stand by it kó máa bọ̀ in fact kó má dúró ní Ọ̀yọ́ mọ́ kó máa bọ̀ wá sí Mọ̀pó lọ́jà Bàmbàdàn kó wá lọ́ǹtì ẹ̀ gbógun láká yí ọ̀bá ní fẹ́jẹ̀ rẹ̀ wẹ̀ kí ló dé. kí ló dé a sì ti máa ń sọ fún yín pé bílẹ̀ kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ṣé ká wá ní àwọn ọmọ àlè ilẹ̀ káàárọ̀ oòjíire tí ń dàgbà ni ṣé ká sọ bẹ́ẹ̀ àmọ́ wàá dúpẹ́ lọ́wọ́ gómìnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé tí ẹ fọmọ Akínyọ wípé kò sí tọ́jọ́ Sharia lọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a o ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a táwọn jẹ́ gómìnà lé lórí inú mi dẹ̀ dùn pé gómìnà ti pe Muslim community lọ́yọ́ state láti bá wọn ṣèpàdé ẹranko
rádaràdà Mufty Iwo gbé ṣẹ̀ríà rẹ gbé dúró lókè ọ̀yà àbáyín dùn àbáyín fa nǹkan kan ẹ gbọ́ àbáyín dùn àbáyín fa nǹkan kan bọ̀ ìbéèrè mi sì wọ Mufty àtolúwo ni wípé kí lẹ fẹ́ gbà nípa máa sòpàǹpá pẹ̀lú àwọn àjèjì láti bá ilẹ̀ káàárọ̀ òjíire jẹ́. Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Ẹ̀ṣẹ̀ kí nìran Yorùbá ṣẹ̀yìn gan tẹ́ ẹ fi wò wípé kẹjọ padáìsí gbogbo àwọn ẹ́fọ̀tì baba ńlá wa ńlọ́dà. Balalẹ́ bá ní ó dáa fún yín ọlọ́sàn lè má jẹ́ ẹ̀ bọ́lọ́sàn bá jẹ́ alálẹ̀ òní jẹ́ ẹ̀. Ìgbà kan náà lé the so-called Muslim brothers lẹ́ni wọ́n mọ̀ ṣòro mọ́ lọ́yọ̀ọ́ sáàmọ̀tàn Ọ̀yọ́ ni. Gbogbo àwọn bíi lẹ́tí mọ̀tàn ìṣẹ̀dálẹ̀ ìran Yorùbá àwa lánìṣẹ́ṣe kí ló dé tẹ́ ẹ fẹ́ forí ibú yín tẹ́ ẹ fẹ́ fi kó bá ti a kí ló dé tẹ́ ẹ fẹ́ fi rán ọ̀ràn tí tẹ́ ẹ fẹ́ fi rẹ́ ìran Yorùbá la ẹ jẹ́ á máa ṣẹ̀sìn wa bá a ṣe ń ṣe mùsùlùmí ó máa ṣe tiwọn kìrìsìtẹ́nì ó máa ṣe tiwọn oníṣẹ̀ṣe ó máa ṣe tiwọn ká sì máa ṣe pọ̀ nínú ìfẹ́ èéṣe tẹ́ ẹ wá fẹ́ ṣe kí ni tẹ́ ẹ fẹ́ da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú ẹ lọ stop ṣe bẹ́ẹ̀ ẹ lọ ṣe kí ni Olúwo pẹ̀lú Mufty Iwo tó fi jẹ́ ẹ pàrọ̀ onú yín ẹ pọ̀dọ̀fin tí Mufty bá gbómi ìjà kaná kò ní dúró wò tán ẹni a bá forí ẹ̀ fàgbọ̀n ọkọ ní jẹ́ ń bẹ̀. Gbogbo ọgbẹ́ gbogbo ète tẹ́ ẹ sì ń dá ńlá mọ̀ àwa ń pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ pe Olúwo àti Mufty Iwo to order. Gọ́vnà Adémọ́lá Adélékè ẹ pe Mufty Iwo pẹ̀lú Olúwo ẹ pé to order. Ààrẹ Gani Adams mo rí i pé láti gbọ́ ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ̀yin náà dákẹ́ ẹ sọ̀rọ̀ ṣé ń dùn mọ́ yín ni. Ẹ dìde o Mufty Iwo ń pè fógun ó di dandan kó rógun ó ti pe ṣonṣo ó sì di dandan kó rí ṣoṣo. Àbá Yorùbá ti di ata wọ́n ta Mufty Iwo lójú tọ́rọ̀ ló pè fún ewúrẹ́ ò lóun ò sọmọ ìyá àgùntàn báyìí ló níyà àwọn òbí dúdú. Gbogbo akitiyan tíá wípé ká máa gbé nínú ìfẹ́ ó ìrẹ́pọ̀ nílẹ̀ kóòtù òjíire níṣe ni Mufty Iwo ní gbọ́wọ́ ẹ̀ sáwò torí owó tẹ́ ẹ ti gbà lọ́wọ́ àwọn tán gbé ẹ̀sìn léyìn lọ́wọ́ ṣé àwọn fi ẹ̀sìn bà ìlú tiwọn jẹ́ torí owó tẹ́ ń gbà ẹ wá fẹ́ pa ìṣẹ̀ṣe run torí owó tẹ̀ ń gbà ẹ fẹ́ dá wàhálà álẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire Ọlọ́run ò ní gbà fún yín. Gbogbo ọmọ Yorùbá pátápátá this is a big challenge to all of us. Ẹ jẹ́ ká jẹ́ kí Mufty Iwo mọ̀ pọ́ máa lè ran Yorùbá ní. Ẹ̀yin náà gbọ́dọ̀ tó sọ bóyá kí n tó play. Sọ́mọ Yorùbá kà máa sọrú ọ̀rọ̀ báyẹn. Sọ́mọ Yorùbá tá a bí nílẹ̀ kóòtù òjíire asọrú ọ̀rọ̀ yẹn ẹ gbọ́. Èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ State. Wípé àwọn Mùsùlùmí kan náà bẹ́ẹ̀ ṣe tẹ̀sẹ̀ rí àkáǹsù ẹ wá lẹ́yìn gbọ́dọ̀ gbọ́ pọ̀ ìyàrá yàrá. Ẹ̀yin brothers ẹ sọ pé orí ti kú
ẹ máa lọ sílé ògbólátà ayé àti tẹ́ ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín ó yẹ kí burú lọ́rùn yín àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo sẹ̀ríà lọ lórí afẹ́ lo sẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà káàjọ kọ níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé káàsì lọ́rọ̀ ìgbọ́dọ̀ ajá yìí pé kódà tí yóò bàbá ya sẹ̀ríà tẹ̀ wúrù àbẹ̀rẹ̀ wọ́n náà ṣe tẹ̀lé nígbà náà ní customary court òfin tí ògùnlára ìlú agbẹ́kalẹ̀ àti ìtùláàlú ẹlẹ́wọ̀n ló bẹ́ẹ̀ lórí ìlú ògùn ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n lọ́ọ̀jì Muslim Sharia council lábẹ́ lọ́ọ̀jì tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ́ọ̀rì lọ́ọ̀jì ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà fẹ́ draft letter fẹ́ ọlọ́pàá sí ẹgbẹ́ wa ẹ máa wá ń gbà ọ̀tọ́lọ́pàá ọ̀bàlẹ̀ gbà mú ẹ̀yẹ bá mú. ẹ gbọ́ wèrè. ẹ lọ mú ọjọ́ mi tó wà pa dáadáa ẹ lọ lọ́ọ̀jì ẹ sì máa retí lọ́sùn Sharia council. ẹ̀yin ará Ọ̀ṣun ṣe é gbọ́. Sharia council báwọn ọ̀rẹ́ ìrọ̀lẹ́ ti àná ọ̀nbọ̀ ẹ̀dàgbọ̀n gbọ́dọ̀ pàṣíwá wọ́n náà lọ́ọ̀ jẹ́ kéde tí ẹ̀rọ pé oṣù náà ló àgbègbè láká ayé ẹ̀kọ́ ṣúṣà àwọn náà bẹ́ẹ̀ lọ́ọ̀ tí lọ́ọ̀ jẹ́ lọ́wọ́ lò ó. èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ lájọ lọ́sẹ̀tì. tí wọ́n bá wá bí ẹ̀yin brothers àbí kí wọ́n pò kọ́ yín tí wọ́n bá bí yín dáa ọ̀yá bọ́yá yín lọ nílẹ̀ Yorùbá ni tẹ́ ẹ tóbi ju gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire lọ Yorùbás are more than 50 million tó bá ṣe pé ẹ tóbi jù á lọ ẹ máa bọ̀ á fojú yín dánrin. ẹ̀yin agbófinró this is religious kí ni mo lè pè náà ṣe incitement àbí bó lọ́n ṣe máa ń pè ní ìmáa pè fún ìjà ẹ̀sìn òun ni Mufty Iwo ló ń pè fún o ẹ lọ bá wa invite ẹ fún questioning yes àwa ò fẹ́ wàhálà lẹ́ẹ̀kàrọ̀ òjìrè àdẹ̀ṣetán láti bá anybody fa wàhálà àmọ́ Mufty Iwo ẹ bá wa invite ẹ fún questioning lẹ́ẹ̀kan sí mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà álẹ̀ èyí tí mo sọ yìí ayé ó ti yé yín Olúwo pé ajá rẹ ti ṣe Mufty Iwo call him to order. Governor Adeleke ẹ pè Mufty Iwo to order. Muslim community ẹ pè Mufty Iwo to order kó má dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá o. mo dẹ̀ fà àkókò yìí mo fi kí bàbá mi Professor Banji Akíntóyè kú ara fẹ́ra kù ẹni ire tó lọ. aya wọn papòdà kí á má rò ó dé Bolúgbọ́n ó mú mọ́ra ó dé Bárẹ̀sà ó mú mọ́ra ó dé Wàràgọ́ Àga ó mú mọ́ra àti dúpẹ́ ìyá ti rúure wọ́n ti sọ ọ́ re ọjọ́ á jìnnà síra. mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá nation pé a kú ara fẹ́ra kù obìnrin ti dúró tọkọ adúró ti níjọ́ tógún bá le mo kí yín o lágbára lọ́wọ́ Ọlọ́run ṣàánú wa. mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté a kú ọdún Kérésìmesì a sì kú ìfojúsọ́nà fún ọdún tuntun lágbára lọ́wọ́ Olódùmarè a bá wa láyé a bá wa láàyè tó wù wá àní fapágún àní fẹsẹ̀gún àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mufty Iwo tí ẹ bá bí ọ̀dà tọ́jẹ́ pọ́mọ ọkọ ní ọ́ tẹ́ sọ máa lè máa bọ̀ wá sọ̀yọ́ wá lọ́ọ̀ṣì Sharia court ìwọ gẹ́gẹ́ ní ọ̀tẹ̀lé wọn kó lead èyí tó ní wọ́n mú ọ lẹ̀ fún wọn mọ́jọ́ jẹ́ bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ ìwà mokun mẹ́kọ̀ọ́ òpònú aláìnílàákàyà yíradà commander in chief àwọn ẹ̀dẹ̀dẹ̀rìn ìwọ ni kò wá ìgbà náà lọ́wọ́ mọ̀ wípé khaki no be leather
adémọ́lá ọmọ mi yà lélẹ̀ mi ń jẹ́ mi lọ́mọ ìbàdàn lé olóyọ̀lé ìlú ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ sokoto kẹmbẹ̀rẹ̀ bí ìjà. ẹ ṣé o mo dúpẹ́. The struggle continues, no going back.